ọmọ pé báńkì arúgbó ni àwọn arúgbó èdè lọ báńkì wọn èsì transfer bọ̀ a lè lọ kó wọn lówó a wà di ó lè la àbókè kan ti tàka sí ìrìn tó ní mi ò ní mítọ̀ a kò lọ kówó èdè dọ́là a wà lọ wá pàtí kan táàtì náà. òun ló tọ́ bẹ́ẹ̀ tẹ́ a máa lọ kówó nìyẹn àbí. kòbí kóbì ni mo sọ fún àlọ́jà lè á lówó we will make money huge money. kíkà mo mọ̀ ẹ́ o mo mọ̀ ẹ́ tí bá lọ tọ́ fún ẹ sí tí bá ti tọ́ fún ẹ sí ìgbà yẹn ló máa jẹ́ bí ìwé o mo tọ́ fún ẹ o. ó mọ̀ mí mọ́ láìfù mi ìgbà kan tó mọ̀ mí lọ́mọdé le ó ti yàtọ̀ I'm now a learner mo lẹ́nu lábẹ́ mi dákun sànú. mo ti ká mi nìyẹn mo ti bọ́ máa tọ́ fún ẹ ẹ yọ abẹ́rẹ́ ọkàn ká máa lọ. jọ̀ọ́ ní mo tajútajú mo rẹ́dì láti tẹ̀lé ọjà bẹ̀rẹ̀ báyìí. ó yá ká máa lọ. ọ̀gá ẹ gbọ́dọ̀ mọ́rẹ́ gbọ́n tí fìlà bá ń tó bá wo jù fún ọ lórí mo lè bọ́ dé ó yà gbé dé. dúró èmi náà ti dọ̀gá nìyẹn o. mọ́tò wọn pàkọ́ sí i. jẹ́ kí n pàkọ́ sí. ó yá tẹ̀lé mi lẹ́yìn tẹ̀lé mi. àrìndínsọ̀gá ẹni tó gbọ́n kọ́ ọ parí.